subhanallahi wa bihamdihi subhanallahil azimi subhanallahi wa bihamdihi subhanallahil azimi. Mímọ́ ni fọ́lọ́hun, gbogbo ọpẹ́ tọ́lọ́hun ní ṣe, gbogbo ẹ̀yìn tọ́lọ́hun ọba mi ní ṣe, ọba tó tóbi ju gbogbo ẹ̀dá lọ, ọba alágbára jùlọ, ọba ológo jùlọ, ọba aláṣẹ jùlọ, ọba mọ̀ṣẹ́ ta ni ó bì mí. Òun náà lọ́ba tá a fi gbogbo ọpẹ́ fún àti ẹ̀yìn tá a fi fún. Ọba tó tún sọ wá di Ramadan àtọdún yìí láyé àtàláfíà, Ọlọ́run ó ṣe o wẹ́rẹ́wẹ́rẹ́ Ramadan náà máa ń tẹ̀síwájú nìyẹn o. Gbogbo èèyàn olólùfẹ́ wa tẹ́ ń wò wá lórí ètò tí a pè ní Ramadan Kareem, tẹ́ ń lù wá lọ́gọ̀ ẹnu wípé ń gbádùn ètò wa, àdúpẹ́ lọ́wọ́ tìyín náà, àwa náà ń gbádùn ẹ̀yin náà. Ẹ́dìmà, orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà, iléeṣẹ́ oníbùkún, iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé. Ramadan Kareem lẹ́tọ̀, ètò ní Ramadan Kareem. Lórí ètò yìí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà ń bẹ fún wa, àdúpẹ́ ọlọ́mọsà ṣe dára fẹ́ni kọ̀ọ̀kan wa. Àwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi wípé kí ló dé àwọn ò tí ì rí ẹ̀kọ́ Ramadan wò tí a máa fi dáhùn yẹn lẹ́kọ̀ọ́ nípa eré orí ìtàgé tá a máa ń ṣe. Mo sọ fún wa bẹ́ẹ̀ ni pẹ̀lú ògo Ọlọ́run insha Allah láìpẹ́ ẹ̀kọ́ Ramadan náà yóò bọ̀ sórí afẹ́fẹ́. À ń ṣiṣẹ́ lọ́wọ́ gan lórí ẹ̀ nítorí pé a fẹ́ máa mú wá lọ́tún a fẹ́ kí ìta fún yín lọ́dún yìí kọjọ ti ìta fún yín lè sìn, ìdí nìyẹn tó fi lọ́ra díẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run iṣẹ́ rẹ̀ ti fẹ́ parí lórí ẹ̀. Ọlọ́run ó gbàdúrà wa ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ ká tó tẹ̀síwájú ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ àwọn olóore torí pé àwọn kan ni wọ́n kẹ́bùn fún wa ká máa fún gbogbo àwọn èèyàn, àwọn kan ni wọ́n ràn wá lọ́wọ́ tètò yìí fi bọ́ sórí afẹ́fẹ́. Abidúpẹ́ lọ́dọ̀ Alhaja wa Balkis Emmanuel tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí ilé ìtajà Btex Textiles. Kọ́lọ̀ndàkùn mọ́sà bá gbàdúrà wọn, aṣọ oríṣiríṣi ni wọ́n kó fún wa. Ọlọ́run má jẹ́ èyí náà sí òhò ọlá nàbí lọ́dọ̀, àṣírí yóò ní tú o wala la hawla wala quwwata illa billahi al-ali al-azim. Akí bàbá wa Professor Ahmad bin Salahuddin aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited, adúpẹ́ pọ̀ lọ́wọ́ yìí. Ọlọ́run mọ́sà bá dúpẹ́ fún yín, Ọlọ́run bá san yín lẹ́san rí ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Àwọn náà kó Kùránì fún wa rẹpẹtẹ, wọ́n tún ṣe àwọn ètò kan fún wa, Ọlọ́run mọ́sà bá dúpẹ́ fún yín o. Ajáwọn Rọ̀fíyàt àpésìn Bugatti, àwọn náà kó Kùránì fún wa pé ká máa fún àwọn èèyàn àwọn àti ọkọ wọn, Ọlọ́run mọ́sà bá san yín lẹ́san rí. Ìyá wọn Alhaja Ọ̀yáṣípẹ̀ Arósàdé ní Sogoro Central Mosque, adúpẹ́ pọ̀ lọ́wọ́ tìyín náà. Wọ́n ní àwọn sàdá fún ìyá tó bí àwọn Alhaja wa Sami àtọ̀ Ọ̀yáṣípẹ̀ àti ìyá ìyàwó àwọn Alhaja wa Fatima Ọlásàndé, Ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n. Àtúwọ́ adúpẹ́ lọ́wọ́ ìyá wa Alhaja wa Kudratullah ẹ̀kọ́lé towó, ìyá pàṣẹ àdínì ọwọ́ àdúrà, Ọlọ́run mọ́sà bá wa dúpẹ́ fún yín o. Kúmọ́ ìyá àdínì ọwọ́ àdúrà náà Alhaja wa Khadija Ṣọlá, Ọlọ́run mọ́sà bá wa san yín lẹ́san rí, Ọlọ́run bá wa pẹ̀lú yín. Àwọn náà kó aṣọ ránṣẹ́ sí wa rẹpẹtẹ, oríṣiríṣi aṣọ náà lọ́wọ́ àwọn aṣọ gidi, Ọlọ́run mọ́sà bá wa san yín lẹ́san rí ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n tún fún wa láwọn sẹ̀mó fáwọn èèyàn kọ̀ọ̀kan pé kọ́ máa tún fi ṣe sínú, Ọlọ́run mọ́sà bá dùn yín nú ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Usra Travels and Tours, adúpẹ́ lọ́wọ́ tìyín náà, Ọlọ́run mọ́sà bá san yín lẹ́san rí o. Afamok Travels and Tours, Ọlọ́run mọ́sà bá dùn yín nú. Ajiwa Muhammad Mustapha Káyọ̀dé Isa, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín láéláé ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah. Láìpẹ́ láì jìnnà Afamok náà ni àwọn máa rán àwọn àfáà wá láti lè ṣe àwọn láti wá sojú àwọn níbí, à ń retí wọn pẹ̀lú ògo Ọlọ́run insha Allah. Ọlọ́run mọ́sà bá wà pẹ̀lú yín o ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ṣe wa àtàkọ́sọ́ ní sèbọ́ sílùú Ìlọrin lọ́dọ̀ bàbá wa alálùkùránì. Ẹ ṣeun, ẹ kú kalẹ̀, bismillah. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa Ramadan Kareem. Kúrò pé gbádùn gbogbo àwọn wáàsí tẹ̀ ń gbọ́ láti ìlú Ìlọrin. Sẹ́ni pé àwọn wáàsí ìjìnlẹ̀ wọn náà ní bàbá wa alálùkùránì ń bá wa sọ lọ́tẹ̀ yìí, kọ́lọ́n dákun mọ́sà bá ṣe dáadáa fún bàbá náà. Gbogbo ìgbà láyé tuntun ni wọ́n máa mú wá fún wa. Ọlọ́run mọ́sà bá san yín lẹ́san rí o ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Ní báyìí àlejò ti wà nù lé ń bí pẹ̀lú mi o. Gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà tẹ́mọ̀ pé a máa gbá wọn àfáà wa, à ń gbá wọn dókítà wa, à ń gbá wọn onímọ̀ ìjìnlẹ̀ wa. Lónìí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ìlera àwọn náà ni àgbé wa fún wa. Ẹni tí mo gbé wá fún wa lónìí òun náà ni Alhaja wa Miss Taufiqat Tajuddin. Salamu alayki wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àyíká bá ń sọ̀rọ̀ sókè díẹ̀, àwọn ará ilé fẹ́ gbọ́n yìí. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣeun gan, adúpẹ́ pọ̀. Lónìí àwọn àrùn oríṣiríṣi ní ń da ayé láàmú tó jẹ́ sí pé àìnífura ló dẹ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tó ń kálukú fi ń já sínú àwọn àìsàn yìí. So Islam dẹ̀ ní Islam ò gbà ká fi nǹkan kan pamọ́ fúnra wa.
Islam ní ẹ ṣàlàyé fáwọn èèyàn Ànábì ní khairun nas man yanfa'un nas ẹni tó lóore jù ní èèyàn òun náà lẹni tí ń wúlò fáwọn èèyàn tí ń ṣàǹfààní fáwọn èèyàn tí ń ta wọn lólobó nǹkan tó lè ṣe wọn láǹfààní àti tó lè kó nira bá wọn. àrùn ní ẹ fẹ́ bá wọn yẹn náà lè. àrùn jẹjẹrẹ tá mọ̀ sí cancer. jẹjẹrẹ wọ́n ní àrùn jẹjẹrẹ náà ni wọ́n fẹ́ ṣàlàyé fún wa nípa ẹ̀ lẹ́nìí kí là ń pè ní jẹjẹrẹ. àrùn jẹjẹrẹ tá mọ̀ sí cancer ó máa ń ṣẹlẹ̀ látara abnormal growth of cells nínú body system tí àwọn cells yẹn bá ti ń grow kọjá èdè bíi pé body system wa ò lè fight against ẹ̀ mọ́ ó máa kóra jọ ó máa fa túmọ̀ yẹn là ń pè ní cancer gangan. tí àwọn nǹkan kan máa bẹ̀rẹ̀ sí dàgbàsókè nínú ara. abnormal cells bẹ́ẹ̀ ni. Allahu Akbar Allahu Akbar ní ẹni ń pè ní cancer. bẹ́ẹ̀ni tí agbára ò bá ti ká. ọ̀nà mélòó gan ni cancer wa pín sí. cancer pín sí oríṣiríṣi ọ̀nà cancer pọ̀ lóríṣiríṣi ìfà tá bá ní ká máa kà ó lé ní 100. bẹ́ẹ̀ni cancer ó lé ní 100. bẹ́ẹ̀ni torí àwọn èèyàn náà dẹ̀ ni. bẹ́ẹ̀ni Ọlọ́run ṣàánú wa o. àmín. so ó kàn jẹ́ pé oríṣiríṣi cancer ni ó wà then ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò fojú sáwọn míì ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ fojú sáwọn míì eléyìí táwọn èèyàn fojú sí jù bóyá bí àwọn prostate cancer breast cancer yẹn tẹ̀lé àwọn èèyàn fojú sí jù dáadáa but cancer pọ̀ lóríṣiríṣi liver cancer wà kidney cancer wà brain cancer wà ó pọ̀ lóríṣiríṣi tẹ́ pé tá bá ní ká máa sọ gan àní lè sọ́tán lé ní so ó pọ̀ lóríṣiríṣi. ẹ wá já mú kan nú ẹ àbí ká mú ìtọ́ba popular táwọn èèyàn mọ̀ yẹn so that káwọn èèyàn lè mọ̀ pé tẹ́yìn bá ti ní fura kan yóò ti mọ̀ pé ó yẹ kó cancer ní ń bọ̀ wáyé kí ni èwo lẹ fẹ́ mú nú ẹ so that kó lè yá àwọn èèyàn. ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí prostate cancer àti cervical cancer. ok prostate cancer àti cervical cancer èwo lẹ ń pè ní prostate lè ń pè ní èbó nìyẹn ẹtù fáwọn ará ilé Orísun la wà. ó máa ń ṣẹlẹ̀ ní cancer ọkùnrin ni. ok bẹ́ẹ̀ni because prostate gangan fúnra ara rẹ̀ òun ló máa ń secrete àwọn fluid àti semen tí ọkùnrin ò bá ní prostate kò sí bọ́n ṣe fẹ́ máa sọ pé àwọn bóbìnrin lò pọ̀ òun ló máa secrete àwọn semen tó máa di ọmọ ní ara ọkùnrin so tó bá ti wá di pé àwọn abnormal cells ti ń grow nínú prostate yẹn ó máa sarajọ tó máa di tumor òun là ń pè ní prostate cancer prostate yẹn kẹ̀lélẹ̀ kò jìnnà síbi tí kidney àti bladder tó wà so àrùn prostate pọ̀ lóríṣiríṣi ẹlòmíì máa ń rò bí i prostate enlargement nìkan ló wà yẹn ni pé bóyá tí wọ́n máa sọ pé tíyàn bá sòpá maybe prostate yẹn ti tóbi because ó ní normal size tó yẹ kó wà but tó máa ti ń dípò tí ń tóbi ìyẹn là ń pè ní prostate enlargement but prostate cancer gangan ni pé àwọn cells kan ti ń grow ní around ibẹ̀ yẹn tó jẹ́ pé àwọn good bacteria ara wa kò lè fight against ẹ̀ mọ́ immune system wa agbára ẹ̀ ò ká mọ́ ó ti wá ń grow ó ti ń ṣarajọ ìyẹn gangan là ń pè ní prostate cancer. ọkùnrin dẹ̀ yẹn máa ń dà láàmú. bẹ́ẹ̀ni ọkùnrin ló máa ń dà láàmú. Ọlọ́run kó ṣàánú kí ni wọ́n ń fà á kí lè rò pé ń fà á. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa ń fà á bó a máa mẹ́nuba díẹ̀ nínú ẹ̀ àkọ́kọ́ genetics tó bá yẹ pé bóyá nínú family history bóyá àti lẹ́ni tó yẹ pé bóyá wọ́n ní cancer rí even though kó má jẹ́ prostate cancer gan kó jẹ́ pé bóyá grandma ẹni yẹn àbí great grandmother ẹni yẹn àbí mọ́mí ẹni yẹn ti ní breast cancer rí in as much tó yẹ pé cancerous cells ti wà nínú gene family history ẹni yẹn ó ṣeé ṣe tí ọkùnrin yẹn náà bá dé èjì kan káwọn náà fẹ́ máa develop prostate cancer so genes ó máa ń pẹ̀lú nǹkan tó máa fa prostate cancer then àwọn lifestyle factor wa náà bí àwọn oúnjẹ tá à ń jẹ àwọn excess intake of red meat bí àwọn ẹran àjẹjù àwọn ọ̀rá àbí àwọn ṣúgà àjẹjù because gbogbo àwọn cells tó máa ń grow yìí tó dá gẹ́gẹ́ bí ìgbà tí èèrà ni tó bá rí ibi tí ṣúgà bá wà ẹ́ rí pé èèrà máa pọ̀ ń bẹ̀ wọ́n máa ṣarajọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn cells yìí náà ṣe rí tó máa ti rí ibi tó tutù bóyá bí ibi tó yẹ pé ṣúgà pọ̀ sí wọ́n máa ní àǹfààní láti grow níbẹ̀ yẹn dáadáa so tí ṣúgà bá ti pọ̀ jù nínú ara ó lè jẹ́ kí àwọn cells yìí kó máa grow àbí tí infection bá wà lára ọkùnrin tó yẹ pé èèyàn tètè mọ̀ ara ọkùnrin kẹ̀lélẹ̀ yóò máa ń secrete infection gan tóbìnrin bá ní infection in the next 2-3-4 months ó lè má tó bẹ́ẹ̀ gan wọ́n máa mọ̀ bọ́ ọkùnrin infection lè wà lára ọkùnrin 1 year 2 years kan máa mọ̀ so tí ẹni yẹn ò bá tètè wọ́n tó yẹn bá tún wá mọ̀ tí ó bá yẹ tètè ṣàmójútó orúkọ bẹ́ẹ̀ yẹn ó lè padà lead sí prostate cancer because kíní yẹn máa ti pẹ́ lára so tí èèyàn bá dẹ̀ jẹ́ pé bóyá ẹni tó bá máa mu ọtí àmujù náà ó pẹ̀lú nǹkan tó máa fa cancer àbẹ́ni tó bá máa ń smoke because àwọn tobacco yẹn ó contain nǹkan tá a mọ̀ sí carcinogen kẹ́lélẹ̀ ó máa activate cancer nínú body system ni so àwọn addictive àwọn preservative kìíní náà tí wọ́n fi ń ṣe àwọn oúnjẹ wa torí ẹ̀ ló ń jẹ àwọn processed foods yẹn ni kò ṣe fi bẹ́ẹ̀ dáa jù àwọn processed food yẹn ẹ mọ̀ wọ́n á fẹ́ fi nǹkan preserve ẹ̀ pé kó má bàa tètè bàjẹ́ so gbogbo àwọn kìíní náà láwọn carcinogen kan nínú tí ó máa affect
prostate tó lè fa prostate cancer. Aha, ìyẹn ni pé náà nǹkan tá à ń jẹ àwọn oúnjẹ tí oúnjẹ náà agolo kankan tó máa Allahu so àwọn náà lè fa prostate cancer fún ọkùnrin. Ọlọ́mọ ṣàánú wa o kí láwà ṣe báyìí kí láwà jẹ báyìí irú oúnjẹ ọlọ́wà yẹ ká máa jẹ nígbà because sẹ́mọ̀ kọ́lùkù náà lọ́sà fẹ́ preserve oúnjẹ ká pé oúnjẹ yìí tí ṣẹ́tà tí mo fẹ́ jẹ́ o pé ọjọ́ máa tọ́la bá tó la kò dẹ̀ nífẹ̀ẹ́ kó bàjẹ́. Ọ̀nà tá a lè gbà náà ni wípé ní nǹkan tó ń fà á náà la máa ṣe àmójútó nínú ẹ̀ gbogbo ala mọ̀ pé gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsí ni kò gbúdọ̀ pọ̀ jù ẹlòmíràn àdẹ́kọ́ tó bá fẹ́ jẹun tí ó bá ti rí Pepsi kò tí ì lè jẹun ẹlòmíì tí ó bá ti rí Fanta kò tí ì lè jẹun ẹlòmíì kó tó jí pé jẹun àárọ̀ gan àti kọ́kọ́ jẹ chocolate oríṣiríṣi bó ṣúgà yẹn máa ti pọ̀ nínú body system so ká máa ṣe níwọ̀ntúnwọ̀nsí ṣúgà dá lára kò ṣe pé à ní ìdí ṣúgà because tí ó bá sí ṣúgà lára wa à ní energy láti lè máa ṣàwọn daily activities but tó bá ti ń di pé ṣúgà yẹn pọ̀ nínú ara òun náà ló máa ń fa àwọn nǹkan gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì then àwọn meat àwọn ẹran tá bá máa jẹ kí red meat má máa pọ̀ jù especially fún ọkùnrin tó bá ti ń wọ age of 40 years and above because time yẹn ni àwọn prostate kìíní yẹn ló máa fẹ́ ṣẹlẹ̀ jù so téèyàn bá ti ń wọ 40 years and above àwọn red meat yẹn èèyàn ò ní ìdí ẹ̀ láti máa jẹ jù. ẹ dákun ẹ ṣàlàyé red meat yẹn o torí kejì ó gbọ́ ara understand the red kó wáyé kẹran pupa làyàn máa wá káàkiri lórí ọjà o pé. kò ń ṣe ẹran pupa àwọn bíi beef bí àwọn bí ẹran ẹlẹ́dẹ̀ àwọn bí àwọn ẹran ẹlẹ́dẹ̀ àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. ẹran ẹlẹ́dẹ̀ ká máa jẹ very good kò ṣàǹfààní fara. ó kò dá fara ó ní fáàtì títí ẹ̀ bọ̀ àpọ̀jù ẹ̀ kò dá fún ara. tó ọ̀rọ̀ lẹ́gbọ̀n Ọlọ́run ó ṣàánú wa Ọlọ́run ó gbàdúrà wa torí pé mo fẹ́ bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ ẹran yẹn tó láwọn kan bẹ kódà mọ́ láwọn èèyàn kan tó pé wọn kì í jẹ màálù wọ́n prefer ẹran àgbò àbí ẹran ògúnfe ju àwọn ẹran màálù lọ ṣé ìyàtọ̀ ń bẹ nínú ògúnfe àti màálù ni. bẹ́ẹ̀ ni fat content tí wọ́n ó yàtọ̀ síra wọn. Fat content tí wọ́n yàtọ̀ síra wọn so ẹran màálù àti ẹran ògúnfe fat content tí wọ́n yàtọ̀ síra wọn bọ̀ méjèèjì náà kò yàn gbúdọ̀ jẹ́ lájẹjù because fat méjì la ní we have animal fat and we have plant fat so any animal fat bí ìtẹ̀ràn ògúnfe àbẹ̀ràn màálù àjẹjù ẹ̀ ò dá but àwọn plant fats bẹ́ẹ̀ bí àwọn walnut àwọn àsálà àwọn avocados àwọn yẹn bẹ́ẹ̀ yẹn àwọn tó jẹ́ plant fats àwọn yẹn wà okay àwọn bíi fat ta lè rí látara àwọn ẹja náà bí àwọn ẹja bíi tuna àwọn sardine àwọn salmon fish àwọn fat tó wà níbi àwọn yẹn ó dá àwọn náà ní fat titi wọn bọ̀ àwọn fat titi wọn yẹn dá ju ti animal fat lọ because àwọn máa ń block ibi tí ẹ̀jẹ̀ tó ń gbà circulate so they máa ń resist insulin inú body system. tó Ọlọ́run ó ṣàánú wa Ọlọ́run ó ṣàánú wa gbogbo àwọn kan tẹ́ ẹ sọ kalẹ̀ yìí mò ń bọ̀ wá sí ìbéèrè kan bẹ̀ tí ó máa jáde lẹ́yìn ẹ̀ nítorí pé mo fẹ́ mọ a máa padà sórí Ramadan ni o ibi tá à ń bọ̀ wá nìyẹn o àmọ́ bí a ṣe bẹ̀rẹ̀ yẹn ó dáa Ọlọ́run kó ṣàánú wa gbogbo ẹni tí wò wá ń lé ẹni tí ń bá wa sọ̀rọ̀ ní alàgbà ìyá wa Miss Taufikat Tajudeen onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n nípa ọ̀rọ̀ ètò ìlera ọ̀rọ̀ nípa kánsà òun náà ni tí a ti yanjú látàárọ̀ ṣùgbọ́n nísìnyí àárọ̀ sókè lọ́wọ́ nísìnyí tí a bá padà dé wọ́n wá yanjú ọ̀rọ̀ sọ pé kánsà méjì náà fẹ́ sọ wọ́n ti sọ prostate á wá yanjú kánsà kejì náà ká tó wá padà sí di ọ̀rọ̀ Ramadan ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. oyin ètò wa Ramadan Kareem gbọ́dọ̀ pé ẹ̀ ń gbádùn bó ṣe ń lọ ẹ̀ gbádùn gbogbo ọ̀rọ̀ ayé tí dókítà wa ń ṣe lálàyé fún wa Taufikat Tajudeen kọlọmọjà kí a pàdé àrùn burúkú ọlọmọ fi ṣe wá o wọ́n sọ̀rọ̀ lórí prostate cancer ìyẹn ni jẹjẹrẹ tí máa ń dààmú àwọn ọkùnrin wọ́n ní ọ̀nà méjì cancer méjì la fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n dà pé àwọn obìnrin ní máa ń ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tẹ́ pé. ẹlẹ́ẹ̀kejì ni cervical cancer. náà báwo lòun ti máa ṣe yàn. so ìyẹn máa ń ṣẹlẹ̀ níbi cervix pẹ̀lú pelvic obìnrin tá bá ń sọ̀rọ̀ nípa pelvic we are talking about the uterus we are talking about the vagina the vulva the cervix and the likes like that àti ovary. So cervix ó wà between the vagina and the uterus òun ló máa ń control menstrual flow obìnrin tí obìnrin bá dẹ̀ lóyún òun ni environment tí ọmọ ti máa develop ló máa help development of ọmọ so tí ó bá ti wá di pé àwọn cells kan ti ń grow abnormally ní ojú cervix yẹn tó bá ti ń ṣarajọ tó ti ń di tumor òun là mọ̀ sí cervical cancer. òun náà ń pè ní cervical cancer. bẹ́ẹ̀ni. ó ga ìyẹn obìnrin yẹn máa ń dà láàmú obìnrin ló máa ń dà láàmú Ọlọ́run ó ṣàánú wa gbogbo àwọn àti kínní àti kejì ó yẹ kó lápẹẹrẹ kan táwọn èèyàn máa ń rí tí wọ́n á fi mọ̀ pé ó dà pé kínní tí wọ́n ń sọ oúnjẹ òní o ó dà pé ó ti fẹ́ máa wọlé o ó dà pé ó ti fẹ́ máa ṣe mí o kí ní àpẹẹrẹ tọkùnrin lè rí tó máa fi mọ̀ pé prostate ń dé
kí lápẹẹrẹ tó bìnrin lérí tó máa fi hàn pé cervical cancer ó ti wà ráǹdì. ṣe rí cancer in the beginning of cancer kò kí máa sábà mú symptoms wá tí ó bá ti dé stage kan èèyàn ò kí ń máa mọ̀ pé òun ti ní cancer àfi ẹni tó bá jẹ́ pé bí ó máa ń ṣe screening dáadáa tó jẹ́ pé ẹni ẹ máa ń ṣe screening time to time náà lè mọ̀ but tó bá dáwọn stage kan ó máa máa àwọn symptoms kan wá so fún ọkùnrin nípa prostate cancer àwọn symptoms tí ẹni yẹn máa rí ni pé ẹni yẹn lè máa tọ̀ frequent urination tó bá ti ń di pé bóyá ẹni yẹn wò kó bóyá sugar ló pọ̀ lára wọn tí wọ́n sì padà take care sugar level yẹn náà tọ́dẹ̀ ṣe rí pé ìtọ̀ yẹn sì wá constantly náà be it daytime or in the night so tí ìtọ̀ yẹn bá ti ń léraléra sign of prostate cancer ni àbí tó bá jẹ́ pé ẹni yẹn tó bá fẹ́ tọ̀ kí ọmọkùnrin máa ró àbí kó fẹ́ tọ̀ kó jẹ́ ẹ̀ṣẹ̀ dúró ẹni tó ń gbọ̀n ó wá débi tó ti fẹ́ tọ̀ ó ní láti kọ́kọ́ dúró for some minutes kí tọ̀ yẹn tó wá àbí tọ̀ yẹn wá ń wá ó wá ń ṣe séré ìtọ̀ yẹn ò jáde tán bó ṣe yẹ kó jáde tán ara symptoms ni then ara àwọn symptoms tí yàn tún máa rí ni pé tí ọmọkùnrin bá ń rí nǹkan bí ẹ̀jẹ̀ tó bá ń jáde ní ojú ara ẹni yẹn so yẹn ṣẹlẹ̀ látara pé bóyá infection ti ṣe ẹni yẹn sẹ́yìn tẹ́lẹ̀ infection kan wà tá máa ń pè STI infection ni a máa ń pè ní human papillomavirus infection so yẹn máa ara àwọn symptoms infection yẹn ni tí infection yẹn bá ti pẹ́ lára ó lè máa fà kí ọmọkùnrin kó máa rí nǹkan bí ètútú àbí bí ẹ̀jẹ̀ ní ibi orí nǹkan ọmọkùnrin then tí ọkùnrin bẹ́ẹ̀ tó bá ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó wọn nínú ilé tó bá di time tí wọ́n fẹ́ ejaculate àti time tí wọ́n fẹ́ come ó máa dùn wọ́n nǹkan ọmọkùnrin máa dùn wọ́n àbí kí ibi pelvic area báyìí níbi ìsàlẹ̀kùn báyìí kó máa ro wọ́n time to time àbí kí èèyàn máa notice pé òun kàn lose weight láì ṣe pé bóyá ó ń diet àbí nǹkan kó kàn máa lose weight unnecessarily so ara àwọn signs téèyàn máa rí àsọkùnrin tó bá ti di pé prostate cancer ó fẹ́ máa wọlé nìyẹn then nípa ti cervical cancer fún obìnrin ara àwọn nǹkan téèyàn máa notice àwọn ni unnecessary vaginal discharge máa ń wá ẹlòmíràn tẹ́ pé tó bá ti fẹ́ rí menstruation ẹ̀ especially those young girls bí 17 16 18 wọ́n máa kọ́kọ́ rí white discharge but tí discharge yẹn bá ti ń di pé ó ti ń wá bloody maybe ó ń ṣàn but ẹ̀jẹ̀ díẹ̀ ń wà láàrin ẹ̀ so sign of cervical cancer ni àbírú ẹni bẹ́ẹ̀ yẹn tó bá ti fẹ́ tọ̀ ojú ara máa dùn ó máa ró àti tọ̀ yẹn ìnira lẹ́ni bẹ́ẹ̀ yẹn máa fi máa tọ̀ sign of cervical cancer ni àbí tó bá ti ń di pé bóyá ẹni yẹn ó ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ wọn so tó wá di pé ojú ara ń dùn wọ́n àbí wọ́n ní ìbálòpọ̀ tán wọ́n wá ń rí ẹ̀jẹ̀ ní ojú ara wọn láì ṣe pé bóyá menstruation wọn ti dé àbí kankan tẹ́ pé after sex ẹ̀jẹ̀ kàn jáde àbí inú kàn ń dùn ẹni yẹn so ara àwọn sign ni cervical cancer ni. ó ga o lọmọ fàárẹ̀ sí wa o gbogbo àwọn sign yìí ẹ̀yin tẹ́ ń wò wá ń lé ó kálukú náà ti máa mú tiẹ̀ nísìnyí pé tí ìyá yìí ń sọ yìí ó dà pé máa ṣe mí báyìí ó dà pé máa ṣe mí báyìí ó dà pé máa ṣe mí báyìí tó bá wà ń ṣẹlẹ̀ sí yàn gbogbo ń tẹ̀ kàkálẹ̀ yìí iṣẹ́ solution wà fún sá. Solution wà fún tí ẹni ẹ bá tètè detect at early age because cancer ó wà very very deadly gan cancer ń pa èèyàn gan especially liver and kidney cancer so the best náà ni pé kíyàn máa ṣàmójútó ara rẹ̀ kíyàn máa watch diet èèyàn kíyàn dẹ̀ máa ṣe exercise lóòrèkóòrè because obesity ó pẹ̀lú nǹkan tó máa fa cancer tíyàn bá ti wà obese tí fat bá ti pọ̀ lára ó máa resist insulin ló máa ń balance sugar nínú body system wa ó dà gẹ́gẹ́ bí àjọ tá fi ń jọ èlùbọ́ ni tó máa ń separate ìyẹ̀ta èlùbọ́ àti normal èlùbọ́ tó bá ti wá di pé àjọ yẹn maybe eku jẹ́ àbí kankan lu tá bá fi ń jọ èlùbọ́ ẹ rí i pé èlùbọ́ yẹn ò ní lọ bó ṣe yẹ kó lọ so tí ọ̀rá bá ti pọ̀ nínú ara ó máa resist insulin kò ní jẹ́ kí sugar wá balance nínú body system ó lè jẹ́ kó máa pọ̀ àbí kẹ̀ kó máa lò tó bá dẹ̀ ti di pé ó ń pọ̀ bẹ́ẹ̀ yẹn ìyẹn látara fat bí ẹni ò kí ṣe exercise ó lè fa cancer so ká máa watch weight wa ká máa ṣe regular exercise ká dẹ̀ má máa jẹ̀kọ́ tó bá ti dùn jù then kẹ́ni yẹn lọ ṣe screening tó bá ti ṣe screening so wọ́n lè mọ̀ bóyá stage tó wà lélẹ̀ yóò bóyá stage 1 àbí stage 2 àbí kẹ́ stage 3 so tó máa ètè detect early tí ẹni yẹn dẹ̀ ṣe àwọn nǹkan tó yẹ kó jìnnà sí then àwọn oògùn tí wọ́n fún wọn àbí àwọn vaccine tí wọ́n fún wọn pé kán máa wá gbà tí wọ́n dẹ̀ ń gbà lóòrèkóòrè so àǹfààní wà láti ṣàtúnṣe lórí ẹ̀. tó ọlọ́run ṣàánú wa o ọlọ́run ní jára rẹ̀ gbogbo ẹni tẹ́ ń wò wá ń lé àárẹ̀ tí ó gbóògùn ọlọ́run ní fi ṣẹnì kọ̀ọ̀kan wa a ní ṣàgbákò gbogbo àwọn nǹkan tí wọ́n ń wí yìí ọlọ́run ó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa torí pé gbogbo tí wọ́n kà kalẹ̀ yìí ń tà ń jẹ ni ń tà ń mu ni gbogbo ẹ̀ náà lájọ ń jẹ ni àjọ ń mu àjọ ń jẹ gbogbo ẹ̀ náà ni torí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ pé nǹkan báyìí yẹ kéèyàn máa jẹ
ìyá kọ́kọ́ wo àpò ẹ̀wò náà pé ntẹ́ ẹ̀ka kalẹ̀ ká máa jẹ yìí báwo lówó rẹ̀ ṣe rí àmọ́ ǹjẹ́ àwọn nǹkan kan wà tó jásí pé bí àwọn sọ̀rọ̀ pé tẹ́ máa ń sọ̀rọ̀ nípa èso nísìnyí pé ká máa jẹ èso ká máa ṣe gbá ká máa exercise ká máa ǹjẹ́ àwọn nǹkan kan wà tó yẹ tó lè replace èso àbí nǹkan àbí exercise yẹn tó yẹ kó tẹ́ máa ń lò ó sì máa ṣiṣẹ́. àwọn nǹkan téèyàn lè máa ṣe ṣẹ́rí exercise kò sí kan tó lè replace exercise. Although ẹlòmíì máa ń wò pé bí iṣẹ́ mi jìnnà mo máa ń rìn lọ láàárọ̀ máa rìn dé lálẹ́ stress and exercise they are two different things. Exercise is something you do tó jẹ́ pé physical activities téèyàn ṣe tó jẹ́ pé èèyàn sweat out láti get rid àwọn excess salt excess sugar and excess fat. Tàbá ti láǹfààní láti taste sweat wá rí àrípò dàbí iyọ̀. So oúnjẹ pé wàá pa àwọn iyọ̀ àpọ̀jù àti sugar àpọ̀jù tó wà lára wa nìyẹn téèyàn bá dẹ̀ ti exercise yẹn tán tí èèyàn ti sweat the best thing ni kéèyàn fi tó wẹ̀ ọ̀nà ojú ara nínú ara èèyàn àbí kéèyàn lọ shower but exercise ò ní substitute the best thing náà ni kéèyàn ṣe kéèyàn dẹ̀ sweat out so exercise ò ní but nípa ti diet yẹn kéèyàn máa jẹ èso lọ́pọ̀lọpọ̀ kéèyàn dẹ̀ máa jẹ àwọn bíi àwọn whole grains àwọn bíi brown rice but ọ̀pọ̀lọpọ̀ wà kí n má nífẹ̀ẹ́ sí àwọn rice àwọn bíi rice ọ̀fadà àló máa ń lókúta àbí kẹ́ kò kí máa ń dùn so àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn ó dáa then garlic àti àlùbọ́sà ó wà okay so àlùbọ́sà ó ní kíní kan tá máa ń pè ní allicin ó pẹ̀lú àwọn natural things tó máa ń fight against cancer ní ẹ̀dẹ́gbẹ́ tíyàn bá ń jẹ dáadáa even kí àwọn cells yẹn gan fẹ́ grow gan ó máa fight against it but tá bá ń sọ̀rọ̀ nípa àwọn replacement of all these things ìkan tíyàn lè ṣe náà ni pé èèyàn lè get àwọn supplement kan because tá bá ní ká wò sí wọn ní ká máa jẹ vegetable àti fruits dáadáa tá bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn vegetable àti fruits tá à ń jẹ sí a rí pé ní àwọn nutrients tá really need nínú àwọn kinní yẹn kò really sí ń bẹ̀ mọ́ so supplement lè help wa láti fi lè jẹ́ kí a meet up to our daily diet àwọn nǹkan tó yẹ ká àwọn nutrients tó yẹ ká rí nínú àwọn oúnjẹ yẹn ká máa rí because vitamin C náà ó pẹ̀lú nǹkan tó máa help nípa pé ká fight cancer because ó máa help láti boost immunity so àwọn fruits dẹ̀ ní but tí ò bá ti sí a lè lo supplement. tó alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣàánú ajẹ́pọ̀ ọlọ́run ọba mi ó ti ṣàánú wa ó ti fún wa láwọn nǹkan míì tá a lè máa lò láwọn nǹkan èso àwọn tá a lè máa jẹ ẹ sọ̀rọ̀ àlùbọ́sà ayù àti àlùbọ́sà tá à ń jẹ ńlé sẹ́pẹ́ àlùbọ́sà tá a máa ń jẹ yẹn méjì ni ìkan wà pupa ìkan wà funfun dẹ̀yìn àlùbọ́sà ayù àwọn àlùbọ́sà mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé ìyàtọ̀ ń bẹ́nu iṣẹ́ wọn àbí iṣẹ́ wọn kò jọra wọn. Iṣẹ́ wọn jọra wọn but nutritional content wọn náà ó yàtọ̀ díẹ̀ náà ni so but gbogbo wọn náà ni ó dẹ̀ especially àlùbọ́sà ayù yẹn ó wà òkè ọ̀pọ̀lọpọ̀ yàtọ̀ sí pé fún cancer go tún ṣiṣẹ́ fún heart ìyẹn blood pressure. so alhamdulilayi ọ̀rọ̀ lẹ́gbọ́n wo lẹ́tọ̀nù ajé wa dókítà wa miss Taufikat Tajudeen ẹ̀yẹ́mi àwọn lọ sókè lọ́wọ́ nísìnyí gbàtà bá wa padà dé wọ́n ní mọ̀nà tí wọ́n fẹ́ fún wa pàtàkì ju wa mùsùlùmí tá à ń gbààwẹ̀ àtàwọn nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe nínú àwẹ̀ láti fi protect ara wa fún gbogbo irú àwọn àrùn báyìí tí ò fi ní yàdọ̀ ẹnì kọ̀ọ̀kan wa torí pé Ramadan gan fún rẹ̀ ó dé gẹ́gẹ́ bí ìwòsàn ni ọ̀nà wọn Ramadan ló gbà jẹ́ ìwòsàn fún ara wa dókítà wọ́n yàn nàna rẹ̀ kó tó di pé wọ́n kò lórí ètò ẹ̀sùn ẹ̀kú kalẹ̀ ẹja dókè lọ́hùn náà. ẹ káàbọ̀ padà sórí ètò yéé tó wa Ramadan Kareem mo rò pé ń gbádùn àlàyé tí dókítà wa ń ṣe fún wa mo wá fẹ́ bẹ̀rẹ̀ ajáwa Taufikat Ramadan tí wàá dé báyìí inú Ramadan làwà yìí kọ́lọ̀ nǹkan mọ́sá gbà lọ́wọ́ wa ǹjẹ́ gbígba àwẹ̀ Ramadan so ní àǹfààní kan tó lè ṣe fún wa láti protect wa kúrò nínú gbogbo orú àwọn àrùn báyìí. bẹ́ẹ̀ni Ramadan ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó fẹ́ ṣe fún wa because àkọ́kọ́ á change lifestyle wa àti diet wa because ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí òkè máa ń jèso tẹ́lẹ̀ tó bá ti time Ramadan báyìí nìsín ó ti di dandan tá bá break nsìn àfẹ́ jẹ èso ẹlòmíì tẹ́ pé àwọn gba èso ló máa ń gbà tẹ́lẹ̀ bọ̀ nísìn á jèso then ẹ̀fọ́ ó dẹ̀ tún máa prevent wa látara àwọn nǹkan míì tá máa ń jẹ tẹ́lẹ̀ ẹ mọ̀ pé on a normal day bí a ṣiṣẹ́ lọ tó bá dọwọ́ sùn a fẹ́ mu bí àwọn sugary things yẹn bọ̀ kò ní sáǹfààní yẹn mọ́ sìn tá bá máa délé ní alẹ́ pa fẹ́ sínú gan lẹ́yìn tá bá ti jèso oúnjẹ ló dẹ̀kù tí a máa fẹ́ jẹ so ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ó máa ń gbà láti fi help wa nípa diet wa then nípa exercise náà àwẹ̀ tún máa help èèyàn kò sẹ́ni tí kò ń jáde tẹ́lẹ̀ a fẹ́ máa lọ sí different function padà ṣe lọ tá à ń bọ̀ yẹn náà tá à ń délé tá à ń ṣanra ara exercise náà so ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún wa. alhamdulilayi tó ọlọ́run musa gbà fún wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ìmọ̀ràn olè wà ní fún gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń gbààwẹ̀ àti gbogbo àwọn èèyàn tí wọn kì í ṣaláwẹ̀ láti fi protect wọn against gbogbo orú àwọn àrùn tẹ́ ẹ sọ yìí
kí ni ìmọ̀ràn tẹ́ ní fún wọn tó ń kálukú gbọ́dọ̀ máa fura sí ká máa ṣàkíyèsí. àmọ̀ràn mi fún gbogbo wa náà ni wípé ní bóyá àwa nínú àwẹ̀ o àbí kẹ́ àsìn nínú àwẹ̀ o òun náà ni wípé ní ká máa ṣàmójútó nǹkan tí à ń jẹ because majority of àwọn nǹkan tá à ń kàkalẹ̀ tó já ìsàn iná sìn nǹkan tá à ń jẹ nǹkan tá à ń mu àti environment tá a bára wa náà ló ń fa ọ̀pọ̀lọpọ̀ wọn so ká máa wọ́n nǹkan tá a máa jẹ ká dẹ̀ máa make sure pé à ń check ara wa regularly ilé máa jẹ́ ká mọ ibi tí àgọ́ ara wa tó kù sí ká máa check blood pressure wa regularly ká máa check blood sugar wa because wọ́n ní prevention is the best cure kò dìgbà tí nǹkan bá tó ṣẹlẹ̀ ká tó máa sáré sọ́tún sáré sósì the best náà ni ṣé nǹkan yìí ti fẹ́ máa ṣẹlẹ̀ ó máa dá kéèyàn mọ̀ beforehand gan in 2-3 months ayé ti di ayé ọ̀làjú ń sìn débi pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ in 2-3 months gan nínú àgọ́ ara èèyàn ó ti possible kéèyàn mọ̀ látara àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan so èèyàn lè mọ nǹkan tó yẹ kéèyàn adjust ní jíjẹ bọ̀ fún àwọn táwọn gbàwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ̀ràn mi fún wa ní wípé ní ká watch diet wa àwọn oúnjẹ tá bá máa jẹ ká máa make sure pé rich in fibre and ó contain àwọn vitamins tó pọ̀ dáadáa pẹ̀lú àwọn antioxidants ká lè máa make sure pé à ń stay hydrated àti ká máa mu omi lọ́pọ̀lọpọ̀ àmọ́ wípé ní time Ramadan sìn à nílè mu omi lọ́sàn but ní òru ká máa make sure pé à ń mu omi dáadáa tá bá dẹ̀ tún ti ṣínú náà ká make sure pé à ń mu omi dáadáa ká dẹ̀ máa jẹun jù because ẹlòmíà wò pé mo fẹ́ gbàwẹ̀ ní o ó máa jẹun tó yẹ pé ikùn yẹn máa rọ àti dìde gan-an ó máa di problem but ká má jẹun jẹ because ó lè affect digestive system wa so ká jẹun ní ìwọ̀ntúnwọ̀nsì ká dẹ̀ má ṣe wàhálà ṣe jù because ní time yìí nsìn sugar ara wa máa low especially fẹ́ni tí ó yẹ pé sugar level ẹ̀ normal tẹ́lẹ̀ àbẹ́ni tó ní sugar level tó yẹ pé sugar level ẹ̀ máa ń low ni so ká má ṣe wàhálà ṣe jù because eléyìí tún lè affect blood pressure wa àbí sugar level wa so ká dẹ̀ máa sá fún àwọn oúnjẹ tó bá jẹ́ àwọn carbonated drink àwọn drink tó bá ti ní caffeine bí àwọn energy drink yẹn so ká ṣọ́ra fún nínú Ramadan yìí tá bá dẹ̀ parí àwẹ̀ náà àwọn oúnjẹ yìí náà ká túbọ̀ make sure pé à ń ṣọ́ra fún ká dẹ̀ máa ṣe exercise níwọ̀nba. dókítà wa adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́run ní fàárẹ̀ ṣe gbogbo wa ọlọ́run ọba adúpẹ́ fún yín táwọn yẹn bá fẹ́ kàn sí bóyá lórí Facebook àbí lórí Twitter àbí àwọn social media ọ̀nà wọn náà lè gbà kàn sí yín. ní orí TikTok that's amamind ni mò ń jẹ́. that's amamind. amamind. bẹ́ẹ̀ni so ní orí WhatsApp phone number mi ni wọ́n máa fi reach mi ní orí WhatsApp. okay so. tó alhamdulilayi bó wọn tẹ bá fẹ́ yìí ẹ kàn sí mi pẹ̀lú ògo Ọlọ́run màá fún yín ní nọ́mbà wọn tẹ bá béèrè lọ́wọ́ mi pẹ̀lú ògo Ọlọ́run ṣùgbọ́n kó tó pé dókítà wọn máa lọ à ń láti ṣe yín lálejò tó rẹ́yìn náà ti ṣe dáadáa pẹ̀lú wa a pè yín ẹ sì dáhùn all the way from Ìjẹ̀bú bólẹ́jú Àgọ́-Ìwòye very good thank you very much. alukur'ani yìí alukur'ani al-Kareem a máa fún yín ní alukur'ani kan látọ̀dọ̀ Alhaja Rafiat àpèsè àtàkọ wọn àwọn náà kó kur'ani yẹn sẹ́ni pé special kur'ani fún Ramadan kẹ́ máa fi ṣe tìláwà ọlọ́run bá falùbáríkà sí. a fún yín ní aṣọ ọ̀pá 6 àǹkárá ọ̀pá 6 láti ọ̀dọ̀ Alhaja wa Balkis Emmanuel Btex Textiles tí wọ́n wà ní 447 Bọ́ládé Òṣòdì lẹ́kọ̀ọ́ a máa fún yín ní aṣọ ọ̀pá 6 tí yín ní máa tún á fún yín ní ẹjẹ́ fún yín ní aṣọ ọ̀pá 6 kan sí kẹ́ bá mi fún ajá ìrádà tẹ̀jọ wá so all right aṣọ ọ̀pá 6 kẹ́ bá fún ẹni tẹ̀jọ wá ọlọ́wọ́n gbàdúrà wa ẹ bá dúpẹ́ lọ́wọ́ àwọn tán fún yín ní ẹ̀bùn. a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tí wọ́n fún wa ní ẹ̀bùn lágbára Ọlọ́run iléeṣẹ́ yín ò ní jóná o òkè òkè lọ́wọ́ yín máa lọ lágbára Ọlọ́run tó bá tún máa fi dìwò yí ọdún tó ń bọ̀ Ọlọ́run á tún fún yín àtúnjójú báyìí lọ lágbára Ọlọ́run a dúpẹ́ gan-an ẹ ṣé o inshallah ẹ bá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun náà a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun o agbára Ọlọ́run òkè òkè lọ́wọ́ yín máa lọ iléeṣẹ́ yín ò ní jóná o agbára Ọlọ́run. adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun gan pé a pè yín ẹ sì dá wa lóhùn àdúrà gbogbo wọ́n gbà Ọlọ́run dúpẹ́ fún wa adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ kún wa lọ́wọ́ lórí ètò yìí o bàbá wa Professor Ahmed bin Salahuddin aláṣẹ àtọ́dálé iléeṣẹ́ Standard Insurance Consultant Limited adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bàbá ọlọ́mọṣàbà fìyín láyà balẹ̀ alékún àmígùn alékún àlàáfíà rẹ̀ ọlọ́mọba ṣe fún yín alájà náà Alhaja wa ọ̀yá ṣípẹ́ ọlọ́mọba dúpẹ́ fún yín o Alhaja wa Balkis ní Òṣòdì lọ́hùn Balkis Emmanuel Btex Textiles adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́mọba san yín lẹ́san rí ìyá wa Alhaja wa Khadija Ṣọlá adúpẹ́ lọ́wọ́ yín o ìyá wa Alhaja wa Kọ́létowó adúpẹ́ o ọlọ́mọba san yín lẹ́san rí o jazakumullahu khairal jaza ọlọ́mọba ṣe dára fẹ́ni kọ̀ọ̀kan yín pẹ̀lú ọgbọ́n insha Allah onídàájí ọ̀la lẹ́tùn máa bá mi pàdé lórí ètò yìí
ó wá ṣeéṣe o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ gbádùn program eléyìí yìí tẹ́ abala tẹ́ gbọ́ lẹ́nìí tọ́jà ti dókítà wa yìí ó ṣeéṣe kẹ́ ẹ tún gbọ́ lásìkò sínú torí pé afẹ́ káwọn èèyàn kí wọ́n máa lálàáfíà ntí ó kan iléeṣẹ́ Orísun ni wípé information tí ó bá ṣàǹfààní fún gbogbo ayé báwo ni gbogbo ayé ṣe máa jàǹfààní ẹ̀ lọ́kàn iléeṣẹ́ Orísun àwọn ọ̀gá wa dẹ̀ ti ń foríkorí wípé dókítà wa tẹ́ agbádùn yìí a gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn wa kí wọ́n tún gbọ́ àǹfààní yìí tẹ̀síwájú sí jù báyìí lọ Ọlọ́run bá san yín lẹ́san rẹ̀ o ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run ó bẹ̀rẹ̀ dáwà kún wa lọ́wọ́ bẹ́ẹ̀ láti olórúkọ bámbám bàbá wa Fẹ́mi Adéríbigbé Ọlọ́run níjọ́ bàjẹ́ fún wọn àlékún ohun dáadáa àlékún dùnú Ọlọ́run mọ̀ bá wa ṣe fún wọn wàlá hawla wàlá quwwata illa billahi ilẹ̀ àlè ìlàsìn gbogbo àwọn tí wọ́n wà ní ètò náà ọkùn ṣèyí ni accountant wa ni Madam Fidelia ni Emmanuel ni Mr Frederick Hakeem àti gbogbo yín pátápátá Mr Ṣẹ́gun Bọ́lá gbogbo yín náà ni mo kí o ẹ ṣeun gan Ọlọ́run bá mi dúpẹ́ fún yín o Ọlọ́run bá mi wà pẹ̀lú yín pẹ̀lú ìkún lọ́wọ́ yín ní gbogbo ìgbà lórí ètò Ramadan Kareem yìí Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin àdúrà gbogbo ọgbà orúkọ mi ní Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà fáńfààní tẹ́ bá fẹ́ pè mí ẹ kò ní sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí 080-230-55086 080-230-55086 ẹ̀yin tẹ́ ń béèrè lọ́wọ́ mi pé sáà ní béèrè lọ́dún yìí ni a máa béèrè pẹ̀lú ògùn Ọlọ́run ẹ palẹ̀ mọ́ tó bá di ní ọ̀la ìbéèrè ń bọ̀ tẹ́ jẹ ẹ̀bùn nítorí ẹ̀ àdúrà gbogbo ọgbà lọ́la láti máa pàdé ní ìdajì lásìkò sàárì máa sàlám wa ilal liqa.